Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò níwọ̀nú egungun ni. Ìwọ ti jẹ dùnkì àyà kéké beje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn wọ́rọ́wọ́. Wá ní iṣẹ́ ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. Ká ní pọ́ bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. Má jẹ tán àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já. Ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o, àṣà wa ní. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, yes. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì. All right. Tó tún rẹwà, bàbá màmá bèbí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bọ̀. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rèé o. Hey, Jumoke. Oh, need half of the things that are on the list here. Mo tó wà lórí list mo need now. Ṣé o fẹ́ máa bá mi jiyàn ní àbí? Mi ò bá yín jiyàn daddy. Mo kàn sọ fún yín pé every single thing tó wà lórí list ni mo need. Okay. Kí ló fẹ́ fi picnic blanket ṣe? Picnic? Yes. Mi ò rán ẹ lọ sí school láti lọ ṣe picnic o. Mo fẹ́ kó lọ di medical doctor ni. Ṣọ́rọ̀ yé mi. Àmì ṣọ́rọ̀ mi yé. Junior, you know, go pa music and go get out of this place. Hey, come back. My explain mo ma beg babe abo e lo kitchen. Àbúrò mi ló jẹ́ so kí wá ní difference. Junior, sir. So bá ti fi plate yẹn síbí báyìí láì gbé lọ sí kitchen. O ti ready láti kúrò nílé fún mi nìyẹn. Torí mo máa lé ẹ kúrò nílé lónìí. Sorry, nígbà táwa wà ní school. Àwọn ò ní nǹkan méjì táwa ń ṣe o. Lẹ́yìn pé ká kàwé, ká sùn, ká jẹun, ká tún kàwé, ká sùn díẹ̀, ká tún bẹ̀rẹ̀ sí ní kàwé. Daddy, tent ẹ ṣe ni wọ́n fi máa ń ṣe transportation. Ìtumọ̀ yẹn. Ìtumọ̀ ni wípé things have changed now. Tent yàtọ̀ sí tent wọ́n sìn. Okay, ó dẹ̀ rí yẹn sọ. Ẹ ṣe wá rí bí nǹkan ṣe change yẹn nísì jẹ́ ká wò báyìí. Ṣùgbọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí nǹkan tó change tó bá ti mú list wá láti school gbogbo nǹkan tó wà lórí list yẹn la máa rà fún ẹ. Now that things have changed jẹ́ kí n fún ẹ ní half owó kìíní kó lọ lo discretion ẹ láti fi mọ nǹkan tó máa rà gangan. Daddy. Daughter, má gbàgbé pé school yẹn lèmi náà lọ and then medicine tó ṣe yẹn lèmi náà lọ ṣe. So I know what you need and what you don't need. But Daddy, nǹkan tí wọ́n sìn now. Ó tọ́ ni. But ẹ̀yin ọmọ ìsìn yìí, ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ kẹ́ tó lówó. Ẹ kàn fẹ́ máa náwó bó ṣe wù yín ni.
ayé ọba lẹ fẹ́ máa jẹ. Ayé ọba bíi ti báwo dáadé. Bóyá ká ní pé ìgbà tí wọ́n máa ń fi ẹṣin ṣe transportation ni wọ́n bí ẹ bóyá àwọn ọmọ bá lè owó. Mo dààmú kan sàsọdùn ni. Hyperbole. Kí tún ni. I mean, nǹkan tó máa ń pè ní literature nìyẹn náà, hyperbole. Kò sẹ́ni tó pè ẹ́ sí ọ̀rọ̀ yìí Junior. Kò sẹ́ni bọ́ọ̀lù tó máa ń pè mí sẹ́yìn tì tẹ́lẹ̀ náà. I mean, kò sẹ́ni bọ́ọ̀lù tó tẹ̀ máa ń sọ fún mi sọ anything fún mi, so I was surprised. Kò sẹ́ni tó máa ń pè ọ̀mùtí sí court. I mean, Daddy, that's a metaphor. Ó ṣe gan ni, Professor Wole Soyinka. That's another metaphor. I mean, you can like to call it a sarcasm, but it could be a sarcastic metaphor. Yeah. Ṣé o máa gbé ẹnu ẹ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ Wole Soyinka tó ń sọ yìí àbí kò jẹ́ kúrò mi báyìí? Daddy, I mean, nǹkan tí mo kàn try láti sọ ni pé create everybody ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa birthday mi. I mean, my birthday is coming. Tó bá dẹ̀ jẹ́ Jùmọ̀kẹ́ sin preparations will have been flying, buying this and that. Oh, so o ti wá jealous ni. Mo mọ̀ pé o ní answer fún everything tí bá ń sọ, and that's what makes your question rhetorical. Junior. Sir? Ṣé o máa gbẹ́nu dákẹ́ lórí ọ̀rọ̀ literature yìí? Àbí o máa jáde kúrò mi báyìí? I'll just go. Hey, come in. Jókòó. Now, ṣé ojú òkú tiẹ̀ ni? Really, sir? Kí ló dé? Àrùn ẹ̀ lọ sí school. O lo 2 sessions tí wọ́n fi lé ẹ wálé nítorí àgọ́ ẹ. Àwa sọ pé wọ́n ṣe nǹkan fún Jùmọ̀kẹ́. Lùkà Jùmọ̀kẹ́. Gbogbo nǹkan tí gbogbo tó ń ṣe ló ń dùn mọ́ wa nínú. Báwo la ṣe ní ṣe nǹkan fún un? Daddy. Yes, my dear. Àfọwọ́ yẹn kò lè tó mi o. Okay, ṣé kí n kúkú tún gbé half yẹn sí half mi? Rárá o. Good. Session méjì náà ni mo lọ school now. To rusticate me. And then, trying to help until more winning your exam is not a goal. Now it's just generosity. Will you shut up? Will you shut up? What arrant nonsense? With a logo. It is incredulous buffalo. Kí ni mo ṣe? Kí ló ṣe? Díẹ̀ ló kù kí n convince daddy sí kí n fi gbá àfọwọ́ owó tó kù sí. I mean, mo mọ̀ pé blackface so better two-face. I mean, yeah, it's so obvious. Kí ló tún sọ báyìí? I'm just trying to compare something. I mean, Oh God. I mean, Daddy had so much influence on the VC got to rusticate me in school, and he didn't do anything about it. Got familiar, Coco rusticate me anyhow. What's the crime in just helping someone that doesn't know anything in the exam hall? I mean, Christine Walton in Law University now. Paul Allen and Big Guilt, they even drop out. Even Wole Soyinka even had top class in university. Kí wá ní ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ sí? Nǹkan tí mo try àti sọ nípa àwọn èèyàn tí mi bá tó nìyẹn. I mean, together we are talented hustlers, bound to change the world. Yeah. Jọ, kí ló dé tó fi máa ń wà bí ọmọ kékeré náà? Dẹ̀ ti fẹ́ ṣe birthday o. That is why nobody is thinking about your birthday. I don't understand. Ṣé ọpọlọ ẹ ń yòrò sí lójoojúmọ́ ni àbí? Láyé ẹ̀. Mi ò kí ń ṣe ẹgbẹ́ ẹ̀ṣọ́ ti gbọ́ kó mọ bóyá máa bá mi sọ̀rọ̀ o. Ó kúkú gbà tó ọdún kan lọ́wọ́ mi tó dẹ̀ wá ń pariwo báyìí. Ìwọ yìí. Ìwọ born by mistake yìí. Ó plan àti bí ẹ̀ náà àbí kí ló ń ṣe ẹ́? Mo dẹ̀ máa ṣe birthday yẹn. Mo dẹ̀ máa jọ yín lójú. At all cost. Mọ́mí, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Mi láṣọ mọ́. Ẹ ní aṣọ mọ́. In fact, mi ti mọ nǹkan tí màá wọ̀. Ẹ ní aṣọ. Ẹ̀yin lẹ ní aṣọ ju everybody lọ nínú ilé. Tó bá jẹ́ pàṣọ ni wọ́n fi ń jẹ oyè governor, ó yẹ kẹ́ ti di governor. O rò bẹ́ẹ̀? Yes, now, Mommy. Kò sí nǹkan kan tó ṣe àwọn aṣọ yìí náà. This cloth, kò sí nǹkan tó ṣe wọ́n. Kí wọ́n aṣọ yìí ti old. Mommy, ẹ̀yin lẹ kọ̀rọ̀ bẹ́ẹ̀. Tí ẹ bá mú ilé ìtẹ́ mú ilé pọ̀ pẹ̀lú, I'm sure you find something to wear. Kò sí nǹkan tó ṣaṣọ ẹ̀.
ẹ wò mọ́mì Junior sọ ọ̀rọ̀ kan sí mi lẹ́ni ó dẹ̀ dùn mí gan. Junior. Yes. Kí ló sọ? Ó sọ pé mi born by mistake. Wọ́n gan jọ mí lójú. Ó disappoint mi. So ọ̀rọ̀ Junior ni wọ́n mú tó yìí. Ó mọ̀ pé tí Junior bá ti sọ̀rọ̀ báyìí rubbish ló máa ń sọ jáde ni. Ẹ wò kì í ṣe pé mo believe nǹkan tí Junior sọ. I just wanted to be sure. Torí tó ṣe sọ gan I wasn't finding it funny at all. Ìwọ ọkọ mi. Kọ́ fi dídá ni. Obìnrin ló wù mí kí n kọ́kọ́ fi ṣàkọ́bí. Ó ti ṣẹlẹ̀ pé Junior náà ni a fi ṣàkọ́bí náà àti gbà bẹ́ẹ̀ náà ni. Ṣùgbọ́n Junior àti bàbá ẹ̀ kò sí yàtọ̀. Tó bá jẹ́ bàbá ẹ̀ ló wà lẹ́sìn bí mo ṣe ní fashion wàhálà yìí kò lè help. Junior pàápàá tó bá ti bẹ̀rẹ̀ conversation within 1 minute ó ti ń sọ rubbish. Ṣé wàá rí báyìí pé blessing ló jẹ́ fún mi. Thank you. So, any questions? Mo ní question méjì tí mo fẹ́ bi ẹ́. Alákọ̀ọ́kọ́, kí ló dé tó ní board nínú yàrá ẹ̀? Mo lẹ́bìtì nínú yàrá mi náà. Ṣoni àmà. Àmà. Oh boy, ṣá. Oh wow. Ṣoni wig. Wig. Ooh. Ṣoni. Àmọ́ fẹ́ kí n fi àmà ìgbà ẹ ní orí ni. Rárá o. So focus. Mo ṣáà sọ fún mi pé gbogbo nǹkan mo ní yàrá mi. Jẹ́ ká tètè sọ̀rọ̀ bá ṣe máa get spine náà. Ṣá mọ̀ pé mo need owó yìí for charity. You understand? Okay. Question mi ẹlẹ́kejì. Ó wà very important gan. Ń gbọ́. Kí ló dé tí àbúrò ẹ̀ ti wá grow so beautiful overnight? Kì í ṣe pé mo sọ wípé kò fine tẹ́lẹ̀ o. Ó kàn jẹ́ pé last time tí mo rí yẹn ó ti wá fine gan-an. Ó wá jọ Erica Goddess àti Linda. Deji! I mean, focus! Okay. Mo ti like that. Ń gbọ́. Check a lọ́rọ̀ bank. Okay, mo ti like that me. Explain! You're choking me. Sọ̀rọ̀, máa sọ. Okay, check a lọ wá benefactor àbí venture capitalist. Benefactor. Venture capitalist. Segbowe. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. My mom. Advice tó fún mi last week yẹn work gan. Genius ni ẹ Ọlọ́run o ṣe. Tọ́pẹ́ jà ẹ̀ tọ́pẹ́. Ṣé next time tó bá ti need help invite come and solve for me ṣe ti gbọ́. I always want to use my intelligence to help people like you. Kí ló ṣe fún? Ọmọ orí jàre. Sí ọkàn wà dá lóhùn. Segbowe. Mo mọ̀ ẹ́ like Jùmọ̀kẹ́. Báwo ló ṣe mọ̀? Kò sí nǹkan tí mi ò mọ̀. Mo dẹ̀ ibẹ̀ win out ẹ̀. Báwo ló ṣe máa ṣe? Ó ń bínú sí ẹ. Mo máa worry. Ṣé Jùmọ̀kẹ́ mo ṣe ń wò yẹn? Mo ní control lọ́wọ́ gan. Ṣé o dẹ̀ rí mo dẹ̀ ní ṣíwú bá ṣe wù mí? Take for example. Jùmọ̀kẹ́. What? Come now. Kí ló fẹ́?
Ìṣòro farabalẹ̀. Please. Kí ló ń ṣẹlẹ̀? Miracles. Don't worry. Calm down. Segbowe. Thanks, love. Segbowe. Báwo ló ṣe ṣe? Ìwọ náà lè ṣe. Jale, kọ́ mi. Kí n kọ́ ẹ? O fẹ́ mọ̀? Wàá fẹ́ mọ̀? Wàá san 5,000 naira per class. Ó jẹ́gẹ̀. Mo lè ṣe ń wọ ìyódà kó máa need to almost 20 classes. Ó jẹ́. Owó yẹn ti pọ̀ jù. Segbowe. Ṣé o mọ̀ pé pẹ̀lú help mi? Jùmọ̀kẹ́ máa fún ẹ ní àtẹ forever. Ìmí ìjẹjọ́ máa gbé pọ̀ ní. Tẹ́fí máa gbẹ̀dẹ̀ arúgbó. Segbowe kò wọ́n. Ìmí ìjẹjọ́ máa dàgbà tẹ́ máa darúgbó tẹ́ tí máa lo reading glasses. Segbowe. Junior. Wọ́n mú jù sẹ́. Kí mú? Wait now, kí ló ṣe? Segbowe. Ó dùn. Ó dùn. Ó tutù. Ó tutù. I shall like it. One detail. Small thing. Títí wá máa lọ sìn. Kó padà wá tí Jùmọ̀kẹ́ ọba máa bí ní ṣe ti gbọ́. Àti ẹ̀ Jùmọ̀kẹ́, darling. Kí ló tún fẹ́? Voilà. What? Mo ṣáà ti fi sitting room lẹ̀ fún ẹ. Kí jẹ́ ọ̀bọ̀ ọ̀sẹ̀. Wá sí ìsọ̀nkọ̀ fún mi. Ṣé ọkọ̀ bá mi fún Segbowe ní bẹ́ẹ̀kọ́? Mo mọ̀ kó fẹ́ wo fashion show ẹ̀, just do it for me, so that I couldn't bother more kó wà lérò tí you get. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Mo bá tẹ́tẹ́ kan lọ gbà, mo bá fẹ́tẹ́ wá lọ gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You no get body, no put body, oh no no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Bí ikú ilé o.
wá ní o tòde ò lè mú ni àìtúnṣàbí pàdípàdí olùṣe jẹ́ sí ikú tí ojú gbà ẹni o òwe ló ń pa fún ni o. àbí òwe tó jìmí tóun ti tẹ́tẹ́. ni ìwọ ló dé kọ́ ọ̀sẹ̀. Kí ni tèmi nínú àlá tiẹ̀ báyìí? Mo lálàá pé èmi àti Segbowe kọjú lórí bed. Kí ló fọ́ ni? But alágídí dẹ̀ wá ní mi ni o. Ìwọ àti Segbowe is a nice guy. I mean, you guys are cuddling on bed. Segbowe can be your knight and very shining Mercedes Benz. But báwo mo ṣe fà? Ìwọ kọ́ ló jẹ́ kí n lọ pẹ́ẹ̀kẹ́ ni. Ẹ̀yin obìnrin yìí ẹ ní problem gan. Ọlọ́run nìkan ló dẹ̀ lè bá yín solve problem yìí. Kí là ń sọ kí ló wí? Just get out of my room. Jáde jọ. Ṣé ẹ padà. Kí ló wá ṣe ń bì in the first place? I came for the golden fleece. Golden fleece? Kí ni yẹn? I mean, bó wá òbí o ní rubber band. Mi ò ní, bọ́ síta. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ̀ o. Ó tún ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n tún ti fẹ́ cheat mi o. Wọ́n ní mi ò wọ́n ṣe mọ́ o. Níbi iṣẹ́ àbí? Ilé ìjó ni. Torí pé mi ò bá wọn ṣe àwọn ṣé dídì sọ yẹn ni o. Ọlárìnwájú, nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ. Ṣé gbogbo wa lọ sọ́jà a lọ ra èròjà nǹkan ọbẹ̀ ẹ̀gúsí àdélé àsè ọbẹ̀ àrò àmàlà ìgbà tó jiná tán wọ́n dájẹ́ wọn ọ̀rọ̀ tí mi o ò bèrè pé ṣé mi ò bínú. Ṣé ò bínú? Of course not. Mo wá lọ sí ọjà padà mo lọ ra èròjà ọbẹ̀ tèmi mo sè é mo ro àmàlà mo jẹ mo wá fẹ́ ṣanwó wọ́n wá ní omi ìdọ̀tí tí àwọn fi ṣanwó yẹn ní kémi lò rárá láyé kò jọ ara nonsense ìranù abacha. Èmi fẹ́ lọ restaurant ṣẹ́gbọ́.
Daddy, ẹ káàbọ̀. It's good you came. Yes, sir. Just sit down. Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. Mo fẹ́ fún ẹ ní advice. Sorry. I know you are a very brilliant girl and that you will make a very successful medical doctor. But sorry, what are the challenges? Oh no! Àwọn èèyàn máa try láti distract ẹ. Wọ́n ṣoríṣiríṣi sí ẹ. Wọ́n gbìyànjú láti kí ọwọ́ ẹ. Wọ́n fẹ́ kí bọ́nú ṣọlọ. Oh no! Ó gbọ́dọ̀ gbà. Whatever you do, you must never do anything that will soil the name of this family. Kí ni mo sọ? Never do anything that will soil the name of this family. Yes, sir. Mr. Boy, sir. Daddy, only question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Okay, go ahead. Ṣé ó possible kéèyàn jẹ́ model doctor? Oh, yes. You can be a role model doctor. Tó jẹ́ pé àwọn èèyàn anywhere àtọ́n bá ti rí ẹ báyìí, they will look up to you. Nǹkan tí mo sọ kọ́ ni, Daddy. As in, fashion model doctor kéèyàn What nonsense is that? Jùmọ̀kẹ́, mo ń bá ẹ sọ̀rọ̀ gidi. Mo sọ̀rọ̀ fashion modeling. Wo sọ fún mọ́mì yẹn tó bá jáde láti inú toilet pé mo fẹ́ lọ síta lọ gbatẹ́gùn. Yes, sir. Mo need láti clear orí mi. Modeling. Ṣé o mọ̀ nǹkan tí kìíní jẹ́? Sign wípé Jùmọ̀kẹ́ send love ẹ̀ sí ẹ nílé. Ṣé Jùmọ̀kẹ́ ló ní kó fún mi? Kò tán síbẹ̀ o. Nígbà tí Jùmọ̀kẹ́ wá sọ fún mi pé kí n fún ẹ ní báńgù yìí, Jùmọ̀kẹ́ tí wá sọ fún mi pé òun lálàá wípé ẹ̀yin méjèèjì ẹ̀ ń kọ́dù ẹ̀ wá gbé pọ̀ bí lovers. Báwo ṣe o serious ṣá? Tip of the iceberg lélẹ́yìí. Tí n bá parí iṣẹ́ tán, Jùmọ̀kẹ́ máa yọ àmì. Ó máa gbé fún mi. O ṣe Junior, o ṣe Junior, o ṣe Junior, you are my hero, Ọlọ́run. Junior. So, Jùmọ̀kẹ́ ní ẹ̀rí oríṣi márùn-ún. Number 1, Henry, I will kill you. 2, Henry, you don't have sense. 3, Henry, I'm happy. 4, Henry, I'm not listening to you. 5, Henry, I love you. So, any questions? Aisa. Go on. Báwo ni mo ṣe lè jẹ́ kó rẹ́rìn ǹdó wà ináwè? Ìtumọ̀. I love you. Segbowe. Gba ìwé. Kí o kà á. Ó máa jẹ́ kí o win art Jùmọ̀kẹ́. The art of seduction. Junior. O ṣe. You are my hero. Segbowe. O ṣe. Kí ló fẹ́? Mi ò bá tìjà wá o. Welcome to my palace, my humble abode. Àwọn ẹlẹ́dẹ̀ ni ìjòyè àbí? Ṣìbò nípò bá tìjà wá rí. Má bínú, but this your palace is so dirty. Thank you. Kí ló fẹ́? Kí la rí gbọ́? Junior,
mo ti ro gbogbo nǹkan tó sọ fún mi lánàá. I do have my own dreams too. Yes! Yes! I knew that you always wanted to be a janitor. Junior, I'm not finding this funny. Mi ò wá bí wá ṣeré o. Yes, I know that Michael like modeling and I know that you always want to be a model. Junior, exactly. But mo máa wish pé mo lè express mind mi nǹkan tí mo fẹ́ ṣe. But you know, it's difficult. Well, sometimes, they man who are jealous of you, Sometimes, man who she man who obedient and you always receive gifts for it and all, but it's cool and... Ṣé lóòótọ́? Yes, now. Yes, but, sometimes you come out with me. You only cool anytime and then you also do go. I really want to enjoy it. Junior. Yeah? You see, you seem to have life figured out. A man do always, and then but it's just that you take things too far. Yes, my dear, you have to take things too far. Take a look at someone like Benito Mussolini or Professor Wale Soyinka. You look at Julius Caesar. Junior. My sister, all I'm just trying to tell you is that because I'm going to try to suffer anyway. If you want to be a dictator, you have to be a dictator like Julius Caesar and to be duly bianini. And if you want to be a model, you can be a model like Tyra Banks. And if you want to be an actress like Marilyn Streep. And if you want to be popular for nothing, be Kim Kardashian. And to be the janitor, which I always know that you always want to be. The janitor be Mr. Timothy to share off his daddy. All I'm just trying to say is that anything you want to do in life, just take it the way you want it. Make anybody come and toss around anyhow, you understand? And so that about to grow gray hair, about to dagba, you just not look back and regret. Wow. Very refreshing speech. Yes. Thank you, big brother. Anyways, èmi ń padà lọ sí school lọ́la. Oh, really? And daddy ti fún mi ní owó tí mo béèrè. Yeah. I'm going to miss you. I'll miss you too. All the best. Awon Aladun re o kílẹ̀ ti wí. Awon Aladun, yes. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì. Alright, tó tún rẹwà. Papa mama baby bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bọ̀. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí Awon Aladun re o.